ẹ̀yin bàbá wa torí bàbá wa lẹ jẹ́ tẹ́lẹ̀ wà ní rábítà yìí, ìgbésẹ̀ tẹ́ gbé lórí ọ̀rọ̀ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Toliat Ayilara Olúṣínà second Ṣehu, ìgbésẹ̀ àbùkù ńlá gbà ni o, ìgbésẹ̀ ìdójútì gidi ni, ojútì ńlá ló jẹ́ fún àwùjọ mùsùlùmí. Ó sì yẹ kó jẹ́ pé ẹni tó bá ní làákàyè tó jẹ́ lọ́pọlọ èèyàn ó yẹ kó mọ̀ pé ojútì ńlá ni ìgbésẹ̀ tẹ́ gbé ń jẹ́ fún àwùjọ mùsùlùmí. Ẹ wá pe bàbá Ìmáàmù, ẹ wá pè wọ́n dìde, ẹnìkan á sọ pé lè fọmọ àparò abẹ́ lórí kíni. Ẹ dákun sí àìlójútì ń dẹ́yìn bàbá yín, bàbá wa àìlójútì ń dẹ́yìn láàmú gan o. Lákọ̀ọ́kọ́ nìsín ni pé a gbọ́ pé wọ́n fọ́ ojú mọ́ọ̀mù nílùú Ìbàdàn jò ní rábítà ò jókòó, League of Imam and Alpha jókòó kẹ́ẹ̀yàn ìgbìmọ̀ pé ẹ lọ bá a ṣèwádìí o, ṣé lóòótọ́ ni wọ́n fọ́ ojú mọ́ọ̀mù, kí ni mọ́ọ̀mù ṣe o, gbégbìmọ̀ kankan dìde. Nílùú Ìwó ń bì báyìí tẹ ní League of Imam and Alpha náà táwọn náà wà ń bẹ́ẹ̀ bí wọ́n wà, ọmọ kan lọ ká ẹni tí ń delé mọ́ọ̀mù mọ́ṣáláṣí díẹ̀ ló kù kọ́ gbẹ̀mí lẹ́nu bàbá yìí. Gbogbo yín lẹ ṣèrí ńgbà náà, gbégbìmọ̀ kankan dìde kẹ́ ní wọn lọ wò pé kí ló ṣẹlẹ̀ láti wò gan tẹ ní League of Imam and Alpha sí. Gbé dìde. Wọ́n sọ mùsùlùmí lórúkọ tí èsì tiẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn mùsùlùmí Haúsá wọ́n gbé gbèsè. Ẹ̀yin tẹ́ ẹ pé League of Imam and Alpha nílẹ̀ Yorùbá tẹ́ ẹ gbà pé bọ́dì tí tẹ́ ẹ gbà pé yín ni ìjọba mọ̀ olórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá, ààrí àtẹ̀jíṣẹ́ kankan, ààrí lẹ́tà kankan, ààrí ọ̀rọ̀ kìlọ̀ kankan láti inú ìgbìmọ̀ yín, láti inú League of Imam and Alpha ló kọ mùsùlùmí kẹ́ ẹ sọ pé ẹni tí wọ́n sọ pa mùsùlùmí o kò rí bẹ́ẹ̀ kankan o, ẹ dákẹ́. Látijọ́ tí wọ́n ti ń pa mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn agbésùnmọ̀mí ń pa mùsùlùmí, ẹ̀yin tẹ́ ẹ pé ní League of Imam and Alpha gbé ìgbìmọ̀ kankan dìde pé dátà àwọn tí wọ́n pa, iye òǹkà yẹn tí wọ́n pa ní lọ́wọ́, mọ̀ kankan pa rẹ̀. Mọ́ṣáláṣí tẹ́nì kọ̀ọ̀kan yẹn ti ń kírun, níjó lẹ pè ẹ̀yin ìgbìmọ̀ League of Imam and Alpha tẹ́ ẹ pè wọ́n pé mọ́ṣáláṣí yín yo afẹ́ mọ dátà gbogbo mùsùlùmí tí wọ́n ń kírun o, irúṣẹ́ ìwo ni wọ́n ní lọ́wọ́, kí ni wọ́n ń ṣe o, mọ́. Nítorí wá tí àlójútì ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀pẹ̀rẹ̀ ayé ní kíní tẹ́ ẹ kóra yín lọ́bẹ̀ yẹn tẹ́ ẹ̀ ń rè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín ní ọkùnrin ṣe aburú ìgbòho nìsín bí wọ́n ti mu oògùn olóró bí wọ́n bá àmọ́ ilé kí oyin bẹ̀, bí wọ́n ti ń lu jìbìtì lórí ẹ̀rọ agbágbé àmọ́ yín náà wọ́n bẹ̀, àwọn tí ń sóògùn fáwọn ọmọ yahoo, àwọn tí ń sóògùn fáwọn ọmọ yahoo tí wọ́n lu jìbìtì lókè òkun, àwọn tí wọ́n wà lábẹ́ yín, àwọn ọmọ àparò tẹ́ ẹ kó abẹ́, àwọn ọmọ àparò tẹ́ ẹ kó sábẹ́ tẹ́ ẹ lẹ́ẹ̀kọ́ nímọ̀ tí wọ́n gbẹ̀kọ́ lọ́dọ̀ yín, àwọn náà ni wọ́n ń sóògùn owó, ní wọ́n ń sóògùn oṣoolẹ̀, ní wọ́n ń ṣe nǹkan tí gbogbo kaburú pátá ní wọ́n ń ṣe fáwọn ọmọ yìí. Gbégbìmọ̀ kankan dìde lórí àwọn ẹ̀sùn burú tí wọ́n fi ń ká àwùjọ aláàfáà. Tí wọ́n bá mú àfáà kan lónìí pé ẹsẹ̀ èèyàn, orí èèyàn, ogorí èèyàn, ó ṣe gbá, ó ta owó, ó sì kó gba àṣàsùn. Ọmọ tí wọ́n mú níjó ní Ìlọrin bẹ̀ tí wọ́n ní ọ̀pá afsọ ara àwọn ọmọ yín náà ní tẹ́ ẹ kọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ ọmọ lọ́dọ̀ yín. Sójú ètí ni bàbá ní tẹ́nu ìsìn lára fọ́kéèmù ẹ wá gbódìdí ìmáàmù ní ìmáàmù tó yẹ pé téèyàn bá nírú ẹ̀ mẹ́ta nínú ẹbí hùn wọ́n ti dolórí ata ayé àtàlìkíámọ̀. Téèyàn bá nírú ìmáàmù mẹ́wàá nínú ìlú kan torí bí ìmáàmù ṣe rí hùn tó sì ń sọ òdodo bí ṣe ń sọ òdodo náà bá déwájú yín o, ìyẹn tẹ́ dà láàmú lé lórí ọ̀rọ̀ mufti ò ṣe mufti kò torí pé bẹ́ẹ̀ ẹ sọ lẹ́nu àbíyàn kan kó yí ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ padà sọ wájú yín gbangba mi ò ní ìdí àti máa gbé fídíò kankan káàkiri wá wò ẹ̀rí rè tó bá ní ọ̀lẹ́rì láyé tí ẹnu kọ̀ọ̀kan mi. Ìmáàmù yìí kò tó wá yí ohun ẹnu padà ní tí ń sọ iná ló tó sọ. Ó ní bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ má bínú pé mo tún lákọ́ mọ́ yín o, orúkọ náà fi ń pọ̀ bá aládé o, ọ̀rọ̀ lọ gba bẹ́ẹ̀ ó ń ká mi láàánú. Bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá ń sọ pé nípa ọ̀rọ̀ mufti tọ̀dọ̀ yín àwọn ò pè mufti tí ẹ̀yàn láti ọba yàn láti wò àwọn ò pè mufti. Tẹ́ bá ń sọ̀rọ̀ mufti tí ọba yàn láti wò tí mo tán pé ní ojúdá mufti original mufti fúnlẹ̀ Yorùbá ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àwọn ò pè bẹ́ẹ̀, àwọn ò sì dúró torí pé kí ni o nígbà tílẹ̀ fẹ́ laná tí nǹkan gbóná mufti ló dúró táwọn ó dúró táwọn níwájú lẹ́yìn. Ẹ dákun sẹ́fẹ́ wọn yabara mo rí jẹ́ ni mufti kan ṣiṣẹ́ láti yọ wọn
ìgbìmọ̀ tẹ́ ẹ sì lẹ́gbẹ́ kalẹ̀ náà tẹ́ ẹ pè ní league of man alfa náà ó nípa táwọn kan kó láàrin yín láti jẹ́ kí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí òṣù. wọ́n sì ní àwọn ò lè deny mufti bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Ìmọ̀ràn Ọmọlásan Ọlọ́run jẹ́ mi bàbá ogun bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ò lè deny wọn torí pé kí ni o aládùn tí àwọn ni wọn olórí àwọn ni wọn. nígbà táwọn ìsabara amóore jẹ nígbà bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ìsabara amóore jẹ irú tí bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ nìkan bá sí bẹ́ẹ̀ fẹ́ náà tẹ́ bá dúró tí yàn tó wá kọ̀yìn sí yín tó bá yá ní tá a mọ̀ ni pé ẹ̀yin tí ẹ mọ̀ ṣe ìgbón dáadáa ti yín ẹ ti gbé bọ́ta ẹ ti máa gbé fídíò tó ti wá ẹ ti nǹkan ẹ ti máa gbé gbẹ káàkiri ẹ wá pe bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sáàrin ẹ wá dọ́gbọ́n pẹ nìkan kọ́ náà ní kọ̀rọ̀kọ̀ndú kọ́ máa dọ́gbọ́n ká fídíò ẹ wá fẹ́ nìkan sí kọ̀rọ̀kọ̀ndú wá ń dọ́gbọ́n ká fídíò pamọ́ àwọn lè ná àwọn ẹlẹ́nu bẹ́tẹ̀ bí ìgbà tí yẹn bá tẹ̀gbẹ́ mọ́lẹ́nu ẹ̀rọ̀fọ̀ yìí ó náà wá ń sọ fídíò lẹ́yìn wá ń sọ lẹ́lẹ́ kọ̀ọ̀kan kọ̀ wá sọ bí tí bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ̀ sọ bí tí wọ́n ti sọ̀rọ̀ lẹ̀ ọ wá ń sọ àwọn ibi tí ojú gbà mí tì fún yín ojú ṣe kíni ojú gbà mí tì fún yín ojú ṣe kíni ojú gbà mí tì fún yín tọ́wá kí bẹ́ẹ̀ ṣe ń bá lọ rè pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ yọ yín kó ń bẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ rẹ̀ ṣe tí kú kí ṣe tàwọn tẹ́ẹ̀ rẹ̀ ligéètì pátápátá tẹ́ẹ̀ jẹ́ kí ẹ̀sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀ fi jí ó gbérí tẹ́ẹ̀ jẹ́ àwọn àṣẹṣe yọ́bọ̀yọ́bọ̀ rè àdàlú elépo àdàlú yọ̀bọ̀yọ̀bọ̀ tẹ́ẹ̀ fẹ́ gbé dáadáa bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dọ́là ibi táwọn àgbọ̀ àná tá a dùn sínú ọ̀dọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni irọ́kùn tọ́pá àbẹ̀kẹ́ náà ń pẹ́ ọkẹ́ nílá dáadáa kan báyìí dandan òpònú kan tó náà kẹ́ ti ń bára dáadáa kí báyìí ọ̀wá lọ gbé kínní wa wá ń sojú tìkọ̀ lélẹ̀ tí bàbá rẹ̀ jalè ní àbí ìyá rẹ̀ jalè táwọn tó bí ọ jalè ni ọwọ́ àṣà ó ṣe máa fi góòdì ọmọ fi wé pàǹdà tẹ́lẹ̀ gbé lọ́wọ́ ọmọ fi Dr. Yunus Sọlé Àṣàyìnlá ọmọ fi wé pàǹdà tẹ́lẹ̀ gbé lọ́wọ́ tí ò ní nǹkan tí ó present fún un mọ́ ọ̀gá fún yín o ẹ yí padà o ẹ tẹ̀ ronú o Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ẹ ti kọjá bẹ́ẹ̀ sí ń rò ẹ mọ̀jà tan ara jẹ àgbàlagbà tó bá tó wọn fẹ́ kọ́ mi kí ó sóríire òní òórùn pàtí èkú àgbàlagbà tó bá lóun ọ̀fẹ́ kọ́mọ lẹ́yìn wọn ga jù ú lọ ojú kan náà ni ó wà yóò máa ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ mọ́lẹ̀ báyìí ni bí ọmọ Yorùbá èmi ò ní sọ jù báyìí lọ bàbá mufti àgbà Sheikh Daud Ìmọ̀ràn Ọmọlásan òní mufti tá a gbà fún mufti tí ń ṣiṣẹ́ tí ń lọ tí ń bọ̀ tí is moving up and down lórí ọ̀rọ̀ pé bóun ni mùsùlùmí ó ṣe lálùyọ bóun ni mùsùlùmí ó ṣe bọ́ nínú àjàgà bóun lójú ó ṣe ní ti mùsùlùmí tó yàtọ̀ sí mufti pé happy Christmas kìíní kankan gbogbo kákàkàkàkàkà kọ́ bí agbára dẹ̀dẹ̀ ẹ sọ àyè tí mufti ẹ sọ ọmọ tí mufti rè nílẹ̀ Yorùbá tó jẹ́ mùsùlùmí ọmọ tí ń rè tọ́jú ọmọ tí ń rè mufti yín tẹ̀ ń pariwo tọ́ ọmọ tí ń rè ẹ wo mọ̀ ń padà bọ̀ n tí ì dé.